Sunday. Sunday. Nurse. Yes. Ẹ jọ̀ọ́, ẹ make sure pé ẹ wá ń yọjú ọmọdé tí temperature ẹ bá ti rise. Ẹ jẹ́ kí n gbọ́n sáré. Ẹ gbọ́. Mr. Akim, Sherry, according to the test tí a ṣe fún blood level méjèèjì, kò papọ̀ mọ́ ti Habib rárá. And èmi ò bá ní kí n fi kíní kan dá yín lójú. Sherry, blood group tí Habib wà 0 negative ni. Oscars, and the earlier the better. Ṣé mo wípé ọmọ kékeré ni. Màá rọ̀ yín kẹ́ lọ try àwọn blood banks láti lè tètè get there. Bóyá yìí náà. Doctor. Yeah. Màmá ẹ̀ ní bàbá ẹ̀. Ṣé ó possible kí genotype wa máa bára wọn pẹ̀lú tọ́mọ wa? Mr. Akim, ó possible but kò common. So ẹ jẹ́ ká gbìyànjú ká fi lè tètè get. Okay. Ẹ ṣe gan doctor. Okay. Jẹ́ àwọn tètè. So ẹ jẹ́ ká gbìyànjú sọ pé ọmọdé ìṣúra. Okay. So I'll make sure. Tọ́lá kí ló ṣe ṣe é sì dúró lọ́hùn wọ́n tá nà á. Kí ló dé kí má múra ni? Ṣé ojú ọ̀nà fẹ́ jẹ ní ọ̀sùn ìrìn àbẹ́jẹ́ náà fẹ́ gbà? Wọ́n Akim ṣọ́ ara ẹ̀ gan nulẹ̀ yìí o, kí ló dé? Ṣọ́ ara ẹ̀ gan mò ń sọ fún ẹ o. Má pa mi mo kó ba ẹni, jọ gbé kí n sílẹ̀ fún mi jàre máyì. Ó dẹ̀ máa lọ màá bẹ́ẹ̀ lọ́hùn fẹ́ gbé mi wò. Ṣé báwo ni ìsìnbá torí ọlọ́hùn? Ṣé ká ní pé ọ̀rọ̀ obìnrin ṣe máa ṣe lílé yìí? O lè máa bí mi léèrè. Ó dẹ̀ fi kọ́ rẹ̀ wò. Máa lọ máyì màá bẹ́ẹ̀ lọ́hùn àbí kí ló dé? Yóò dà. O lè tún mi dà. Wọ́n máa yẹ káwọn yọ sọ lẹ́nu. Wọ́n sọ mí mú. Wọ́n ní kó máa lọ Akim wo ó fẹ́ wà lánàá lé o, kí ló dé? Wọ́n ní kó máa lọ. Ṣé mi ni mo kó ba ẹ̀yìn? Ó jẹ́ máa lọ. Bóyá jẹ́ lọ níjà lówó ojú ẹ̀ lọ fẹ́ wò. Má gbà mí lóhùn. Ọ̀dọ́ òpòrò ọ̀dẹ̀ onífúnra ẹ̀rà ọ̀dẹ̀ ó máa rìn kú náà ni àfọ́rí alákòóbá ó máa sọ lẹ́nu ló ń wa olóṣì wọn àfọ́rí ẹ̀dá. Doctor, báwo ni result? Ẹ rí gbogbo àwọn tẹ kó wáyé. Kò sí kankan tí blood wọn papọ̀ mọ́ ti Habib nínú ẹni sọ̀rọ̀. Ẹ bá rántí pé mo sọ fún yín pé blood group tí Habib wà ó scan. Kò easy láti rí o negative, kò easy. So advice mi fún yín pé bóyá tí àwọn bá lè sọ fún mọ́mì tàbí dáàdì so that I try to know. Sẹ́yìn náà bá lè sọ fún àwọn parents ni so àwọn wọ́n ti. So àti ọ̀pọ̀ àwọn òbí wa wá ní. ẹ jẹ́ ká try ṣẹ́gbọ́n má gbìyànjú. Mr. Akim, okay. Really?
máa dàrẹ́ lánàá ṣùgbọ́n kò sí wàhálà tó bá ṣẹlẹ̀ tọ́lọ́run fi fi ọ̀nà àbáyọ sí ọ̀nà àbáyọ tó yé wa ni àwọn àgbàdúrà fún sọ́lọ́ kọ́lọ̀ fi hàn ṣùgbọ́n òwe dọ́kítọ̀ sọ sí pé ká ṣe gbìyànjú tí ọba mú màmá wa débi náà mú bàbá àti màmá wa bóyá ó ṣeé ṣe kí blood group ọ̀kú bá tàbí tó ti yẹn sìn. Àtò máa kó ṣé gbogbo àwọn tá a kó wá síbi kò sí kankan tí blood ẹ̀ bá tiẹ̀ mú nínú ẹ̀. Mo ti wẹ̀ ń ṣọ́. Wọ́n ìṣẹ́ ń tọ́ títù dé ń sìn sìn mi. In fact, ó fẹ́ lè máa wò papọ̀ mi gbọ̀ngàn. Ṣé wọlé rè? Mo tọ́ bá tiẹ̀ níbẹ̀. Báwo lára ọmọ yẹn? Ọ̀tọ̀ ni nǹkan tí mo rò, ọ̀tọ̀ ni nǹkan tí mo tún bá. Condition ọmọ yẹn sìn ó critical. Wọ́n tún láti ní kí n lọ máa wẹ́jẹ̀ wá. Ó tó yẹn. Ọ̀tọ̀ náà ní kí n wó mi wádìí ọ̀dà tàlẹ́jẹ̀ náà tún ní kí n lọ wá ń sìn. Kí ni nǹkan tó ń ṣọmọdé wọn ní typhoid ló ń ṣe? Typhoid ló ń ṣe. Ó sún mi o. Ọlọ́run àfúlá làáfíà. Ọlọ́run àfúlá làáfíà. Bọ́lá, ìwọ ni mo wá rí o. Ṣé kò sí? Mo nídìí owó báyìí o. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? O nídìí owó. Ṣé mi ò lè fún ẹ lówó kankan sìn? Mo ṣàṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ. Mo sọ condition tọmọ yẹn wà fún ẹ sìn yìí. In fact, owó tó wà ní báàgì mi, owó tí máa lọ fún ọ lọ fìtù, àtògùn tó prescribe fún mi tí máa fi ra oògùn yẹn, òun ló wà lọ́wọ́ mi sí ní ilé rówó kankan fún ẹ today. Please. Mo ti sọ Ọlọ́run àfúlá làáfíà. Ṣé o understand? Jọ fún mi lówó yẹn. Túndé, sórí ẹ pé ṣá, mi rò pé orí ẹ pé, torí ẹ bá pé sójú ẹ fọ́ ni àbí tójú ẹ bá fọ́ ṣé tí ẹ jì ni. Mo sọ fún ìpàdé ọmọ mi ò yá lọ hospital, ṣókùtà ló fẹ́ kí n kó lọ síbẹ̀ ni àbí oògùn kan ní kí n rà wá, òkúta ló fẹ́ kí n lọ kó fún wọn bẹ̀ ni. Ó dẹ fẹ́ kí n máa fún ẹ lówó kí n máa fún ẹ lówó kí ni, ṣé mo ṣe fún ẹ lówó náà ni? Túndé jẹ́ kọ́rí ẹ pé o, ìwọ ò ní woman feelings rárá ni. Mo dẹ̀ ṣàlàyé nǹkan fún ẹ, mo ṣàlàyé nǹkan fún ẹ, ó dẹ̀ gbọ́ mi parí bí àbùkù ọmọ, òun fẹ́ mi pé kí n máa fún ẹ lówó kí n máa fún ẹ lówó. Ṣé ìtúlẹ̀ ló wá fi ń da ọ̀rọ̀ lẹ̀ lé mi lórí àbí? Àbí? Jẹ́ sọ fún ẹ, tó o bá fẹ́ kọ́ mọ ohun tá a sè, kò yá wọlé kó jáde ni o. Tó o bá fẹ́ ká yé mọ ohun tá a sè, kò wọlé kó jáde ni o. Thank you.